Good morning, good afternoon, good evening, ladies and gentlemen, for wherever you are watching me. Welcome to live at Cityland Mall, Dubai. This is Da Expression TV. We are here live at Cityland Mall. This is 5 minutes past 23 hours of the day. A ní ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sí orí ìkànnì Da Expression TV. A wà live ní Cityland Mall, Dubai. A ní ká wá yànnàná àwọn kankan fún àwa ọmọ káàárọ̀ òjíire àti gbogbo àwa tá wà nínú Nàìjíríà tí àwọn olóṣèlú wa tí wọ́n ń tú wa jẹ bí iṣu. Ṣé rí ìkànnú àwọn mọ́ọ̀lù rẹ̀ ní ìlú Dubai, ìlú àwọn Àràbò, Cityland Mall, ẹ ti rí orúkọ ẹ̀ ni wọ́n kọ sí òkè yẹn. Àwọn kinní yẹn ni ló guide ẹ̀ la fi rí dáadáa. A ní ká wá yànnàná àwọn nǹkan fún wa ní pé àwọn nǹkan tá fẹ́ yànnàná fún wa ní pé gbogbo àwa táwọn olóṣèlú sì ń tàn jẹ tí a dẹ̀ mọ̀ pé wọ́n ń tàn wá jẹ ni. Ṣé rí ibi tí a wà yìí, ó wà lára àwọn ibi tí àwọn olóṣèlú wa máa ń kó àwọn ọmọ tiwọn tí wọ́n máa ń kó wọn wá àti ìyàwó àtọmọ. Gbogbo owó tiwa tí wọ́n ti kó jẹ, gbogbo owó ọrọ̀ ìlú, ara àwọn ibi tí wọ́n ti ń wá ń ná òun rèé. Parking area ni mo kọ́kọ́ fi hàn yín lẹ́ẹ̀kan. Ẹ ti rí parking bóyá ìfẹ́ tó. Ó fẹ́ tó odidi agbègbè kan. Tẹ́yìn náà ti rí. Ìta la wà yìí. Entrance mall òun ni a wà yìí, ẹ ti rí. Mo fẹ́ fi gbogbo àwọn ibì kankan mo kàn fẹ́ fi hàn wá ni. Mélòó nínú àwa inú èmi àtẹ̀yìn làwọn ọmọ ẹ̀ lè wá sí irú bíbà yìí. Jẹ́ gbogbo ẹ̀ bóyá dákẹ́ rọ́rọ́ nítorí pé wọ́n ti close ni. A jẹ́ ọ̀kan ní ara àwọn alákòóso tó ń mójútó ibíbà ilé ẹ̀ka wa náà lè rí àǹfààní láti wọ bíbà ní dédé àsìkò yìí. Tẹ́yìn náà ti rí, ẹ rí gbogbo ẹ̀ bó ṣe rí. Cityland Mall, Dubai, òun ló ń pè bíbà yìí. Tẹ́yìn náà ti rí. Ṣé ti rí? Gbogbo àti wọlé rèé. Gbogbo ibi tí wọ́n ń kó àwọn ọmọ tí wọ́n wá àtàwọn ẹbí tí wọ́n wá tó ti wá ń jayé. Nígbà táwa bá ń dìbò, tó bá ti ń tàn wá jẹ, tó bá ti ń fún wa ní ráìsì àpò kan àbí ráìsì àpò kan àbí ráìsì agolo mélòó pẹ̀lú 2.5 tó ti há fún wa. Àwọn ẹlòmíì ti gbàgbé, wọ́n ti ta ọjọ́ ọ̀la àwọn ẹbí wọn. Ṣé tí gbogbo ẹ̀ bóyá ń dán, ẹ rí gbogbo lẹ́lẹ̀. Marble tile ni wọ́n fi ṣe gbogbo bẹ̀, ṣé ti rí. Màá mú adé àwọn ibi tí àwọn ọmọ wa ti lè ṣeré tó ń kó àwọn ọmọ tí wọ́n wá tó ti ń wá ṣeré. Ṣé rí entrance lélẹ̀, ṣé ti rí. Gbogbo ẹ̀ full of glass ni. So òun ni mo fi ń hàn yín. Ṣé iná ti rí. So a lè mọ nǹkan tí a máa ṣe nígbà tí ìbò bá dé. Ṣé iná ti rí. Àwọn kan lè rí tí wọ́n rìn lọ yẹn. Tó jẹ́ pé àwọn tó ti wá jayé ń bí tí wọ́n ń padà lọ sílé. Ṣé ti rí wọn. Wọ́n ti close torí ẹ̀ lè fi rí gbogbo ẹ̀ tó dákẹ́ rọ́rọ́ báyìí. Ṣé ó ti yé yín? Ṣé iná ti rí gbogbo ẹ̀ bó ṣe rí. Òkè lẹ́ ń wò yìí. Gbogbo àwa táwọn olóṣèlú ń tàn jẹ, gbogbo táwọn ọmọ tí wọ́n wá ti wá gba fẹ́rì, gbogbo bí tó yẹ ká máa kọ́ àwọn ọmọ wa wá kó máa jayé. Gbogbo táwọn òyìnbó ń kọ́ àwọn ọmọ tí wọ́n wá rèé nígbà tí wọ́n bá lọ sí school láàárín ọ̀sẹ̀ tó bá di weekend, wọ́n á kọ́ àwọn ọmọ wọn wá sí ilé ìṣeré, wọ́n á ṣeré. Báwo ni ọpọlọ ọmọ ò ṣe ní jí pépé nígbà tí wọ́n bá kàwé tí wọ́n dẹ̀ tún ṣeré. Ẹ̀yin náà wo ẹ̀ bó ṣe ń dán. Gbogbo parking níta ńbẹ̀ yẹn kò sí eruku ní kankan bẹ́ẹ̀ o. Kò jọ gbogbo àdúgbò tiwa tó jẹ́ pé tẹ́ bá fẹ́ jáde gan kẹ́ tó wọ bàtà yín kẹ́ tó rìn láti bus stop dé ìta, gbogbo ẹsẹ̀ yín ti múruku.
Gàgàgà kẹ́ wá lọ wọ bàtà white, èèyàn ti jẹ́ tán nìyẹn. Ṣẹ́yìn náà rí. Gbogbo nǹkan tá à ń sọ nìyẹn wípé ká gbájúmọ́ ẹni tó jẹ́ alákòóso Yorùbá Nation, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, ká gbárùkù tì kí gbogbo àwọn ọmọ Yorùbá, mo mọ̀ pé gbogbo àwọn ọmọ tó jẹ́ alátakò Yorùbá Nation náà, ọmọ Yorùbá náà ni wọ́n pọ̀ láàrin wọn. Àwọn náà ni rútúrútú tí wọ́n ń da gbogbo ẹ̀rú, gbogbo àwọn olóṣèlú ń fún lówó tí wọ́n wá ń da ìrìn àjò náà rú. Ṣé ti rí? Bí èmi nìyà ẹ máa jẹ ní o, bóyá ìyàjẹ máa jẹ gbogbo wa ní o, àá rí. Nísìnyí, nígbà tí Yorùbá Nation bá dúró, gbogbo eléyìí ni gbogbo àwọn alákòóso, gbogbo ẹ̀ ni wọ́n á ṣe. Gbogbo ibi táwọn ọmọ yín ti lè gbafẹ́, ṣẹ́yìn náà ti rí. Ibi táwọn ọmọ tí wọ́n ń wá lóòrèkóòrè ń rè. Wá bí mi nínú láàrin èmi àti ẹ, mélòó lọmọ tiwa tó lè wá sí irú bíbá wa jayé. Ṣé rí kíní tó ṣubú lulẹ̀ yìí, bèbí ni o, tẹ́dí bí ẹ̀ ńlá ni, tó bá tàn iná ló ń lò. Ṣé ti rí? Iná ló tàn kalẹ̀ tí ó ṣẹ́jú yìí. Ṣẹ́yìn náà ti rí? Iná ò ṣẹ́jú pẹ́rẹ́, ẹ ti rí, àtòru àtọ̀sán iná máa tàn lẹ̀ ni. Ṣé ti rí? Ọ̀pọ̀ ń pé wọ́n ti close. Iná sì tàn sí gbogbo everywhere. Ṣé rí? Bèbí kejì kan rè. Eléyìí tẹ́dí bí ẹ̀ bí olóńgbò báyìí ni. Tó bá dúró tán, ó fẹ́ ga tó ilé. Ṣé ti rí? Gbogbo tó máa ti ya fọ́tò rè. Ṣé rí? Gbogbo bẹ́ẹ̀ kí n súnmọ́ gbogbo ibi tí àwọn ọmọ ti lè ṣeré. Ṣé ti rí? Tẹ́ bá kọ́kọ́ dé ibi tí ẹ máa ti kọ́kọ́ gba tíkẹ́ẹ̀tì rè, tẹ́ bá fẹ́ kọ́ àwọn ọmọ yín wá jayé. Ṣé ti rí? Ticketing booth. Gbogbo bẹ̀rẹ̀. Ṣé ti rí? Gbogbo timetable àsìkò tó máa ń ṣe display fáwọn ọmọdé. Ṣé ti rí? Ṣé ti rí? Òun ló ti gbé sí ibà. Gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Ẹ ká súnmọ́ àwọn ibi ìṣeré díẹ̀díẹ̀, àwọn ibi tí a lè dé. Torí ibà yóò fẹ̀ gan, kò ń ṣe ibi tí èèyàn lè rìn tán lẹ́ẹ̀kan. Ṣẹ́yìn náà ti rí? Ṣé rí pé wọ́n ti barricade gbogbo bẹ̀ torí pé ilẹ̀ ti ṣú. Kò sí anybody tó lè allow lẹ́yìn àwọn tó bá jẹ́ àwọn alákòóso tí wọ́n tó jẹ́ alákòóso inú mall náà. Ṣẹ́yìn náà ti rí? Gbogbo àwọn ibi tẹ́ máa ti ra nǹkan fún àwọn ọmọ yín rè. Ṣé ti rí? Kẹ̀kẹ́ nìyẹn ń bẹ̀. Àwọn nǹkan ìṣeré oríṣiríṣi táwọn máa fi ṣeré torí wọ́n á pé wá. Ṣé ti rí? Gbogbo bẹ̀ lélẹ̀. Ṣẹ́yìn náà ti rí? Ṣé rí gbogbo everywhere bó ṣe rí? Ṣé ti rí? Àwọn ìṣeré oríṣiríṣi ibi táwọn ọmọ wọn ti wá ń jayé rè. Mélòó nínú èmi ọmọ èmi àti ẹ ló lè wá jayé ń bí. Ṣẹ́yìn náà ti rí? PS5 rè. Ṣé ti rí? Àgbàlagbà míì gan ò rí rí, kò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ̀. Ṣé ti rí? PS5 nìyẹn táwọn ọmọ wọn tí wọ́n á play lọ́fẹ̀ẹ́ lófò. Ṣẹ́yìn náà ti rí? Gbogbo ìṣeré oríṣiríṣi ló kún bẹ̀. Òun rè. Ẹ wò. Ṣé ti rí? Ṣé ti rí gbogbo bẹ̀ bó ṣe rí? Ṣẹ́yìn náà rí? Àwọn ọmọ á ṣeré, inú wọn á dùn, ara wọn á yá gágá, orí wọn á pé kó tó di Monday kó tó padà sí school nígbà tó bá wá sí ibà ní weekend. Ṣé ti rí? Àwọn ibi tágbàlagbà náà ti lè ṣeré, gbogbo ẹ̀ ló kún bẹ̀. Àwọn ibi tá a lè dé, ta ní ká mú ká fi hàn yín. Òun rè. Ṣé ti rí? Ṣé ti rí? Ṣé ti rí? Ṣé rí náà bóyá tàn sí everywhere. 24/7 náà yìí máa tàn kalẹ̀ ní àfi iná téèyàn bá pa. Ṣẹ́yìn náà ti rí? Ṣé ti rí? Àfi iná téèyàn bá pa nìkan ni. Ẹ bá mi bèrè láàrin mi àti yín. Ẹ̀mélòó lẹ́yìn níná. Àwọn àdúgbò mi náà tẹ́ pé ó ti fẹ́ẹ̀ tó oṣù mẹ́ta tó ti níná gbẹ̀yìn. Ṣẹ́yìn náà ti rí? Dẹ̀ rí pé ó sì gùn lọ. Ṣé ti rí? Ṣé ti rí? Ṣẹ́yìn náà rí? Cityland mall. Nǹkan táwọn ìjọba wa tó fi ń táwọn aráàlú lọ́rùn rè. Owó kékeré dẹ̀ lọ fi máa wá sínú bí. Tẹ́ bá ti sanwó kékeré báyìí, ẹ fi nǹkan ṣeré. Ṣé ti rí? Ó pọ̀ káàkiri. Ṣẹ́yìn náà rí? Ṣé ti rí? Ẹ ká lọ kí n lọ fi tọ́lẹ̀tì wọ̀nyí. Kẹ́yìn náà rí tọ́lẹ̀tì bó ṣe rí. Ó fine ju ààfin ọba wa lọ nílùú tiwa lọ́hùn. Ẹ ká lọ sí inú tọ́lẹ̀tì kí n lọ fi tọ́lẹ̀tì wọ̀nyí. Ṣé ti rí? Ibi tí wọ́n ń sọ
tẹ́ ẹ lè san nǹkan tẹ́ bá jẹ sí ọ̀hún rẹ̀ tí wọ́n ti kọ́ síbẹ̀. Tó bá yẹ pé nǹkan alágolo lẹ mu ẹ sọ sápá bí yẹ́lò yẹn. Tó bá yẹ pé nǹkan oníke ni ẹ sọ síbi oní plastic general ẹ sọ sínú bẹ̀rẹ̀. Ṣẹ́yìn náà ti rí. Ṣé ẹ rí nylon lẹ́lẹ̀ látìgbà tí mo ti ń rìn bọ̀? Ṣé ẹ rí pépà tó jẹ́ tíntín nígbà ṣé ẹ rí nílẹ̀? Ṣẹ́yìn náà ti rí. Ìwọ gan tó bá débí bẹ́ẹ̀ máa ń jẹ gálà jẹ gbogbo tẹ́ máa sọ síbi tẹ́ bá rí sọ sínú gọ́tà ẹ̀yin gan ojú àtìyìn ẹ̀ ní lè ṣe nígbà tí gbogbo ẹ̀ ní àwọn ìjọba wọn ti ṣètò kí o tó rìn láti bíbà sí bíbà ó ti rí ibi tí wàá sọ nylon sí. Ṣùgbọ́n náà rí kíní dustbin bóyá dàbí ṣẹ́yìn náà rí bóyá ń dán. Ṣẹ́yìn náà rí ẹlòmíì gan tó bá rí gan for the first time gan kò ní mọ̀ pé òun lè sàn kan sínú ẹ̀. Ṣẹ́yìn náà ti rí. Ẹ jẹ́ ká lọ sí inú tọ́ílẹ̀tì àwọn ọkùnrin. Tọ́ílẹ̀tì ọkùnrin ọ̀tọ̀, tọ́ílẹ̀tì obìnrin ọ̀tọ̀. Ṣẹ́yìn náà ti rí. Ṣé ti rí kí n tó rìn yẹ ti mo ti rí kíní tó máa sọ nylon sí mo ti rí mi. Ṣẹ́yìn náà ti rí. Ẹ ti rí ibi tẹ́ ti lè jẹun ọ̀nà báyìí ni. Ẹ̀rí pọ́n ti close ibẹ̀ yẹn torí pé ilẹ̀ ti ṣú. Ṣé ti rí. Ẹ ti rí food court. Ẹ ti rí entrance 5 entrance bí 5 lẹ lè gbà wọlé láti ta níbi tó fẹ́ dé. Ṣé ti rí ẹ kí n fi inú tọ́ílẹ̀tì yẹn kí n fi wọ̀nyí. Kẹ́yìn náà rí bó ṣe rí. Ẹ ká débẹ̀ kẹ́rì. Okay, ó dà pé wọ́n ń fọ ibẹ̀ yẹn lọ́wọ́. Àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ wà ń bẹ̀. Wọ́n ń fọ ilẹ̀ lọ́wọ́. Kẹ́yìn náà ti gbogbo ẹ̀ ti rí àti inú tọ́ílẹ̀tì àti inú gbogbo ẹ̀ ní speaker tí ń sọ̀rọ̀. Ṣé ti rí wọ́n ń ṣe ọ̀nù ilẹ̀ lọ́wọ́. Àbíbí kẹsẹ̀ báyìí. Ṣé kẹ́? Ṣé ti rí gbogbo bẹ̀ bó ṣe ń dán. Àwọn India àtàwọn Nepal tí wọ́n ń nulẹ̀ àwọn ni ẹ rí yẹn. Ṣé ti rí wọ́n dẹ̀ ń gba sálárì gidi. Ṣé rí sálárì tó ń gbà gan-an ẹni tó jẹ́ báńkì ní lẹ́yìn tí ó bá kówó jẹ kò lè gba sálárì tó wọ́n gbà. Ṣé ti rí gbogbo ibi tó ti ń tọ̀ nìyẹn. Ẹgbẹ́ ẹ̀kọ́ tó ń sọ fún mi ní òun ẹ̀ṣẹ̀ nu bẹ̀yẹn ni kí n má lọ síbẹ̀. Ṣé ti rí jẹ́rí pé mo respect ẹ̀mí ò lọ́bẹ̀ tó bá yẹ pé ìlú wa ni ẹ wò pé toró jẹ́ ọmọ kékeré ẹ máa fagídí wọ bẹ̀ lọ. Jẹ́rí pé ó ń nu bẹ̀ lọ́wọ́. Jẹ́rí pé mi náà ò lọ síbẹ̀ tó bá ti nu bẹ̀ tán sí mo wá lè padà lọ síbẹ̀. Àtọmọdé àtàgbà so wọ́n respect oníkálukú ni. Kò dàbí ìlú ajẹ́ pé ẹ máa fi owó ẹ máa fi rẹwà jẹ máa fàgbà rẹ ọmọdé jẹ. Toró jẹ́ tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tó ń nulẹ̀ ń sìn kí wọ́n máa fojú wò pé ó ń nulẹ̀ kí wọ́n á sọ pé mo fẹ́ wọbẹ̀ ìgbà tó sọ pé kí n má wọbẹ̀ kí wọ́n á ní mo fẹ́ wọbẹ̀ nígbà ìfọ̀ ṣe rí pé kò dá gbogbo ẹ̀ lọ́ti ṣètò ń bí kò gbọ́dọ̀ bully anybody. Nígbà tó jẹ́ pé àwọn ìjọba tiwa gan ló tún bully àwọn aráàlú tí wọ́n ń ṣèjọba lé lórí. Wọ́n máa fi àmì dẹ́rùbà wá wọ́n máa fọlọ́pàá dẹ́rùbà wá. Nílùú Dubai ń bí ẹ lè rí ìbọn lọ́wọ́ ọlọ́pàá wọn ń lò bọ́n lẹ́yìn electric gun tó ń lò bí wọ́n fẹ́ lọ mú yàn ń lágídí wọ́n kọ̀ ra shoot ẹ̀ fún ni ní gbogbo iṣan àwálẹ̀ tó máa fi gbé dé station. Ẹ lè rí sójà wọn ń ta gbangba láyé pọ́ fẹ́ lọ jagun. So kò sí kíníjọ́ lẹ́ máa ti ìbọn báwo mo lẹ ti fẹ́ rí ìbọn ẹ̀rọ àwọn ọlọ́pàá yẹn AK-100 lọ́ máa gbé dání láàrin gbangba. Ẹlòmíì gan ò ní sọ̀rọ̀ ibi bó rìn lọ tó bá sọnù tó mọ ibi tó ń lọ mọ́ tó bá yà ti rí mọ́tò ọlọ́pàá ìwọ pọ̀ mọ́tò ọlọ́pàá pé ibì kan ló ń lọ o mọ̀nà mọ́ o ẹ wá béèrè kí lórúkọ ọbẹ̀ wá ti béèrè mọ́tò ọlọ́pàá ló máa fi gbé ẹ débi tó ń lọ lọ́fẹ̀ẹ́ lófò. Kò dàbí àwọn ọlọ́pàá tiyín ìbọn ló máa kọ́ gbé sókè wọ́n á rò pé fẹ́ wá rọ̀bù àwọn ni. Tẹ̀yìn àwọn tó ń nulẹ̀ lọ́wọ́ tó fẹ́ lọ nu ibòmíì ni. Ṣé ti rí wọn wọ́n pọ̀ káàkiri bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ kí inú tọ́ílẹ̀tì tí mo fẹ́ fi hàn yín yẹn ẹ kó gbẹ díẹ̀. Ẹ rí pé mo respect ẹ̀mí ò lọ síbẹ̀ tó bá ti gbẹ díẹ̀ nsìn màá wá padà lọ màá wá fi lọ fi hàn wá. Ẹ ti rí wọ́n ti fẹ́ lọ nu ibòmíì. Ẹ ti rí gbogbo ọ̀nà ibì kan tún leléyìí ẹ pé ibi tí mo fi hàn wálẹ̀ kan ọ̀nà entrance 5 entrance 4 lélẹ̀. Ẹ ti rí hypermarket àti roof garden ló wà níbí. Ẹ ti rọ́nà flower wà everywhere. Kò sí bẹ́ ṣe ń rìn lọ ẹ máa fojú yín lóúnjẹ lọ lọ́tún lósì ni. Tó wáyé pé ojúgbọ́n ọmọ ni ẹ rí gbogbo àwọn ìyàbọ̀ yẹn máa rọ́ tẹ́ máa fẹ̀gbẹ́ gbára yín lọ fẹ̀gbẹ́ gbára yín bọ̀
àwọn tó máa fọmọdé dání, àwọn tí wọ́n á gbé arúgbó wá, tí wọ́n wá gbá àwọn arúgbó wọn kọ́ wá ṣayé, káwọn náà wá fojú wọn lóúnjẹ. Sẹ́yìn náà ti rí ẹ̀rí gbogbo ẹ̀ bó ṣe lọ. Ẹni tí ó bá jẹun Kánò lè orin gbogbo bẹ̀ tán. Ẹni tí ó bá jẹun Kánò wọ́n pé gbangba ni, ta bá lọ sí ìta gbangba ibi táwọn ìṣeré àgbà wà, ẹ̀yin gan ẹ̀rí ìṣeré gan ẹ̀ lanu, ẹ̀rí ìṣeré ẹ̀ lanu. So gbogbo ààyè iṣẹ́ wà ọ̀tọ̀, ààyè ìgbà tí èèyàn máa jẹ̀gbádùn ọ̀tọ̀ ó wà. Kò dàbí tìlú tiwa iṣẹ́ tí jẹ́ pé àti rówó oúnjẹ òòjọ́ jẹ gan ó dogun. Àwa tá a jọ́mọ ìlú kò sí benefit kan tá à ń jẹ lọ́dọ̀ ìjọba. Ẹ wá wá àwọn ọmọ ìlú tí wọ́n ń bí, èyí tó bá ń ṣe tó bá ń ṣe pé òun fẹ́ ṣiṣẹ́ nínú wọn, àwọn ipò ńlá ló máa ń gbé wọn sí, bí ọ̀gá custom, ọ̀gá ọlọ́pàá, ọ̀gá àwọn navy lẹ máa ti rí wọn. Àwọn obìnrin wọn ẹ lè rí wọn níṣẹ́ kínní. Táwọn obìnrin wọn tiẹ̀ ń ṣiṣẹ́ ni, lẹ́yìn kan máa wa Ferrari, Lamborghini káàkiri, àwọn ọmọ wọn kan máa wa mọ́tò kiri. Àǹfààní wọ́n ń gba owó lọ́dọ̀ ìjọba 24/7. Àwa tá a jọ́mọ ìlú, èlò lè ìjọba ti rí fún wa. A tiẹ̀ tí ìríṣẹ́ ṣe dèbò pé ìjọba máa tó rówó fún wa. Gbogbo nǹkan yẹn ló ń kígbe fún yín kẹ́ gbárùkù ti ilẹ̀ Yorùbá kó lè lọ síwájú. Irọ́ ni. Ara àwọn Yorùbá náà lálátakò nígbà tó bá ti rún ẹ̀gún wẹ́wẹ́ owó tó ti sẹ́ǹdì ẹ̀ sínú àkáǹtì wọn, ọpọlọ wọn á ti fò lọ. Wọn ò mọ̀ pé àwọn ọmọ àrọ́mọdọ́mọ àwọn làwọn ń pèsè ìyálẹ̀ fún. Sẹ́yìn náà ti rí. Ẹ ká wá lọ síbi tọ́ílẹ̀tì yẹn sìn ká lọ wò. Ẹ jẹ́ ká wọ inú tọ́ílẹ̀tì yẹn sìn. Ẹ ká wọ bẹ̀ ó ti gbẹ díẹ̀ torí AC wà everywhere. Kò kí ń pẹ́ tó máa fi ń gbẹ. Sẹ́yìn náà rí ẹ̀rí tọ́ílẹ̀tì bó ṣe ń dán. Sẹ́yìn náà ti rí gbogbo ẹ̀. Tẹ bá gbọ́mọ wá, tẹ bá fẹ́ fi change pampers ọmọ yín, ẹ ti rí gbogbo bẹ̀. Ẹ ti rí gbogbo bẹ̀ bó ṣe ń dán. Sẹ́yìn náà ti rí baby changing room, toilet roll, gbogbo ẹ̀ ló wà níbẹ̀. Kò jọ àwọn ọmọ Nàìjíríà yín, àwọn ọmọ ìlú wa mo jẹ́rìí wọn. Gbogbo ẹ̀ ni wọ́n á kó toilet roll sínú báàgì ni wọ́n náà ti rí kìíní. Ẹ ti rí gbogbo ibi tí ẹ ti máa fọwọ́ ẹrú bóyá ń dán. Tẹ́lẹ̀ gbogbo ẹ̀ bóyá ń dán. Ẹ ti rí gbogbo ẹ̀ má bù ni. Ẹ ti rí ẹ wo dustbin. Sẹ́yìn náà ti rí dustbin bó ṣe rí. Ẹ ti rí toilet roll wà gbogbo ẹ̀. Ṣé rí tọ́lẹ̀tì rẹ̀? Ẹ kí n fi tọ́lẹ̀tì hàn wá. Ẹ ti rí tọ́lẹ̀tì ọkùnrin láwà, ẹ ti rí tóbìnrin ọ̀tọ̀. Ẹ ti rí tọ́lẹ̀tì bó ṣe rí. Gbogbo ẹ̀ sẹ́ńsọ̀ ni. Ẹ bá ra gbọ́wọ́lé tó ti ń flush ń bẹ̀rẹ̀ sìn, ó máa flush ni. Sẹ́yìn náà ti rí tọ́lẹ̀tì rẹ̀ ibòrè pọ̀. Kò dẹ̀ ń ṣe bí nìkan ló wà kẹ́ tó ń rìn síwájú sínsìn. Ẹ tó rí tọ́lẹ̀tì níbòmí. Ẹ ti rí ọ. Ilẹ̀kùn tọ́lẹ̀tì lẹ rí yẹn. Ṣé rí? Sẹ́yìn náà rí. Ṣé rí? Ẹ ti rí bóyá ìfẹ́ tó. Ẹ rí tọ́lẹ̀tì bóyá ìfẹ́ tó. Sẹ́yìn náà ti rí. Ẹ ti lè fọwọ́ mi ló tún wà níbí. Ẹ ti rí. Ẹ ti rí tẹ́ máa tọ̀ sí rè. Ṣé rí bóyá ṣé tó bá gbóúnjẹ fún yín bí ṣé ẹ lè jẹun? Òórùn kan ẹ lè gbọ́. Ẹ ti rí air fresher wà gbogbo ẹ̀. Ẹ rí pé speaker gan ó tún ń dún nínú toilet. Nǹkan tá à ń sọ fún wa nìyẹn. Gbogbo àwọn nǹkan yìí làwọn ìjọba wa ò fẹ́ kẹ́ máa jẹ̀gbádùn ẹ̀. Òun lè làwọn lọ ń fìlú lẹ̀, lọ ń travel lọ, tó lọ ń jẹ̀gbádùn pẹ̀lú àwọn ọmọ tiwọn, pẹ̀lú àwọn ẹbí tiwọn. Ibi tó rí tiwa ò ti pé, tó rí tèmi àti ẹ, tó rí wa ò ti pé. Ṣé ti rí? Sẹ́yìn náà ti rí. Gbogbo bẹ̀ nìyẹn. Ẹ̀yin tiwa. Gbogbo ibi tí àwọn ọmọdé ti lè ṣeré, òun náà ni ẹ̀ ń wò yìí. Sẹ́yìn náà ti rí. Àwọn ìṣeré oríṣiríṣi, ibi táwọn ọmọ ti lè gbádùn, tí wọ́n á ti relax, tí wọ́n á ti ṣeré, wọ́n á fò sókè, wọ́n á fi àwọn nǹkan ṣeré, ice cream, ìkànkàn. Ẹ ṣáà rí gbogbo nǹkan tó gbé síbẹ̀ tó jẹ́ kó máa jọmọ lójú. Ó máa jẹ́ kí brain ẹ̀yin ọmọ kó ṣí. Gbogbo bẹ̀ lẹ́ ń wò yìí torí pé ilẹ̀ ti ṣú, wọ́n ti close. Torí ẹ lè fi rí gbogbo ẹ̀ tó fi rí báyìí. Bẹ́ẹ̀ ni gbogbo kiní yẹn tó bá fún, ó máa tóbi ní tẹ́ pé àwọn ọmọ lè máa ṣeré nínú ẹ̀. Ẹ wo inú bíbà yìí sìn. Sẹ́yìn náà ti rí.
gbogbo bẹ̀yẹn lọmọ kékeré á ti ṣeré. Ó yẹ wá sọ fún mi láàrin èmi àti yín, ọmọ mélòó nínú èmi àti yín ló lè wá sí irú bíbàyí tí ó bá ń ṣe pé ẹni tó bá jẹ́ fámílì àwọn olóṣèlú tó ń kó wa jẹ. Ṣé rí cocomelon boss rẹ̀ tí a máa ń wò nínú tẹlifíṣàn táwọn ọmọ kékeré máa ń wò, òun ló bá wọn gbé sí ibàyí. Àwọn ọmọ á wọ bẹ̀, wọ́n á ya fọ́tò, wọ́n á ṣeré, inú wọn á dùn, wọ́n á rí nǹkan ṣeré live. Ṣẹ́yìn náà ti rí? Ṣé rí? Ọmọ ìmí inú wa gan mọ ibi tó ń jẹ́ playing ground, kò mọ ibi tó ń jẹ́ park lẹ́yìn tó bá ti kọ́ wọn ní tó kọ́ ọmọ mi ní school lásán. Kò dé bẹ́ẹ̀ rí, kò dé kids playing ground rí, kò dé park rí. Ṣé ti rí gbogbo bọ́yẹ design gbogbo bẹ̀? Ṣé rí bọ́yẹ design gbogbo eléyìí la ní pé kí a fọwọ́sowọ́pọ̀ ká gbé Yorùbá nation ká gbé lárugẹ kó lè tètè wá sí ìmúṣẹ. Gbogbo èyí ló máa wà nínú ilẹ̀ Yorùbá wa. Kò ní sí àwọn akówómì tí wọ́n mọ̀ pé ara ní aráàlú. Ṣẹ́yìn náà rí? Ice cream, everything ló wà níbẹ̀. Oríṣiríṣi ni wọ́n bá wa kó síbẹ̀. Ṣẹ́yìn ti rí? Gbogbo bíbàyí sì strictly for àwọn ọmọ kékeré ni. Àwọn ọmọ kékeré nìkan pẹ̀lú àwọn òbí wọn tó bá dì wọ́n mú lọ́lẹ̀ dò sí ibàyí ti rí. Tetris, àwọn kìíní tá máa ń play nínú game pé wọ́n ń to ilé, wọ́n ń to gbogbo ẹ̀ papọ̀. Ṣẹ́yìn náà rí? Ẹ rí gbogbo bẹ̀ bó ṣe rí torí pé ilẹ̀ ti ṣú lẹ́yìn kí gbogbo náà bẹ̀ kó kú báyìí. Lẹ́yìn kí gbogbo bẹ̀ kó dúdú rẹ̀rẹ̀rẹ̀ báyìí. Tó bá yẹ pé ọ̀sán ni ẹ máa rí oríṣiríṣi iná lọ́ bá wọn tàn síbẹ̀. Ẹ ti rí ibàyí Funland. Ibàyí àwọn káàtì ọmọ kéékèèké tó ń lo iná ló wà níbẹ̀. Tó bá ti sanwó, àwọn ọmọ yẹn á fi ṣeré. Bóyá 20 minutes nílẹ̀ sanwó ni o, bóyá 15 minutes ni wọ́n á ṣeré, inú àwọn ọmọ á dùn. Orí wọn á máa súre fáwọn òbí. Ṣẹ́yìn náà ti rí? Ṣùgbọ́n àwọn alájẹbánu ìlú wa wọn ò jẹ́ kí gbogbo ìka kó kárí. Kò sí àǹfààní kankan tá à ń jẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lọ́dọ̀ ìjọba. Gbogbo àwọn ìlú tó kù ló ń jẹ àǹfààní ọmọ ìlú, ló ń gbowó ọmọ ìlú lọ́dọ̀ ìjọba. Kò sí kankan tó tẹ̀ wá lọ́wọ́. A dẹ̀ ṣe ń pariwo pé kí gbogbo Nàìjíríà ká ṣe jọ wà pọ̀. Ìyẹn àwọn ọmọ Yorùbá tó yẹ òye. Ṣẹ́yìn náà rí? Ẹ rí gbogbo bẹ̀? Gbogbo bí táwọn ọmọ wọn ti ń gbádùn lélẹ́yìí o. Tó bá yẹ pé ọ̀sán ni, ẹ rí gbogbo bẹ̀ bó ṣe rí. Ẹ̀yin gan ẹ̀ kájékù ká ẹ rá àwọn òbí bó ṣe ń fa ọmọ lọ tó ń fa ọmọ bọ̀. Music a máa lọ lọ́tùn lósì. Oríṣiríṣi display. Àwọn bèbí oríṣiríṣi tó máa rìn kọjá. Àwọn toy oríṣiríṣi toy ńláńlá. Tẹ́ pé gbogbo ẹ̀ á máa rọ́kì, inú àwọn ọmọ á dùn. Wọ́n á meet àwọn ọmọ mi, àwọn ọmọ tó wá láti family mi, wọ́n á bá àwọn ọmọ family mi, wọ́n á bá wọn pàdé, wọ́n á rẹ́rìn. Ṣé rí PlayStation 2 nìyẹn? Ṣẹ́yìn náà rí? Àgbàlagbà mi gan ò fọwọ́ kan rí. Àwọn ọmọ á play ẹ̀. Ṣé rí? PlayStation 4. Nǹkan tá ní ká mú wá fún yín nìyẹn. Bóyá gbogbo nǹkan yìí á tún máa jẹ́ kí ọpọlọ wa tún máa jí, kó máa jẹ́ kó rí wa máa pé kúrò nínú irọ́ táwọn olóṣèlú wa tí wọ́n ń pa fún wa. Ṣẹ́yìn náà ti rí? Gbogbo táwọn ọmọ tí wá ń jẹ gbádùn rẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ lọ. Àìmọye irú eléyìí tí ẹ pé àwọn olóṣèlú yín ti kọ́ sí inú Dubai yìí tó ju gbogbo eléyìí lọ kan táwọn olóṣèlú yín ti kọ́. Tó bá ti kówó nílùú tí ibàyí ló ń kó wá. Tó bá ti kówó ní gbogbo owó àlùmọ́nì ibàyí ló ń kó wá. Private jet ló máa gbé wá bí. Cityland mall láwà yìí ní Dubai. Nǹkan tá ní ká fi hàn yín nìyẹn. Tó bá yẹ pé àkọ́kọ́ rẹ̀ tẹ́yìn máa bá wa pàdé lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe, kẹ́ like, kẹ́ dẹ̀ bá wa share fún àwọn onílé, kẹ́ bá wa share fáwọn ọ̀rẹ́ yín, kẹ́ bá wa share. Ó dìgbà kan náà.